ṣé gbogbo tó bá ti dé báyìí dára ní láti ká ní bẹ́ẹ̀ ń wò wá yìí àwa dókítà tẹ̀ ń wò a máa tọ́jú ṣùgbọ́n náà nìkan wà tó máa wò sí. Àjíwọ̀n máa gbẹ́kẹ̀wò. Àpèsè yàrá olóṣù wá jẹ́ wa ní òtún wa. Problem ẹ lọ pẹ̀lú ìta owó tí kárí wọnú tí ojú ẹ̀ kọ́ ẹ lọ́wọ́ báyìí. Sẹ́ẹ̀rí tọ́rọ̀ bá rí bó ṣe rí tọmọ ṣe bó ṣe ṣe ọmọ tó bí ṣe bó ṣe ṣe. Ẹnì omi lọ́dànù o àgbẹ̀ ọ̀fọ́ o. Dókítà ìjọba ò lárọ̀. Ṣé ẹ̀yin lẹ bí arákùnrin yìí? Ẹ bàbá rẹ̀ lálágbò. Láńbù ọkọ ni. Tí bàbá rí yẹn rà fún ra mi lò. Ṣé wàá jà wá lórí ìgbà? Ṣé kò ṣe ẹ̀? Ogun ọ̀rọ̀ ẹnu sì ni o. Báwo